Ìjẹ̀ṣà ẹ jẹ́ á ṣe dáadáa, òní ni yóò pé ọ̀la wá, ọ̀rọ̀ wa òbòkun tó délẹ̀, sùúrù ni ẹ jẹ́ á fi yanjú rẹ̀ o. Ìjẹ̀ṣà ẹ jẹ́ á ṣe dáadáa, òní ni yóò pé ọ̀la wá, ọ̀rọ̀ wa òbòkun tó délẹ̀, sùúrù ni ẹ jẹ́ á fi yanjú rẹ̀ o. Ṣé ló yẹ ká jọgbà fúnra wa, ká má jojú mẹ́ràn lèmi wí, ọ̀rọ̀ wa òbòkun tó délẹ̀, ìdílé tó bá kàn ní ká jọba. Ìjẹ̀ṣà ẹ jẹ́ á ṣe dáadáa, òní ni yóò pé ọ̀la wá, ọ̀rọ̀ wa òbòkun tó délẹ̀, sùúrù ni ẹ jẹ́ á fi yanjú rẹ̀ o. Orí adẹ́tù ń pètè àrán, ọlọ́ọ̀bà mi ń gbọ́. orí adaràn ń pètè ọba, Ó ti rí lọ fún yìí. àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́, Kábíyèsí rẹ̀ ìgbà. àjàó àrò irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn. Ìgbà àtọ̀yẹ́bẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá Ìpẹ̀lẹ́ o. nílé lóko lódò lẹ́yìn Wọ́n ní òde, ho. a kú bíbọ́jọ́ yí bí ọwọ́ A kú agogo, àsìkò. a kú déédé àkókò yìí, Hey. àní sọnù lájò, Bá mi. àní rí ń gbé sọnù bí ó ṣe bí Àṣẹ ọmọ, wà. wọlé aago múra ọdún, Hey. bàbá wa láyọ̀ láṣẹ Èdùmàrè. Bá mi. Ọwọ́ òbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ló gbéṣẹ̀, Arúmọláràn. aláyélúwà Hey. ọba Adékúnlé Arómọláràn Kábíyèsí o. ló filẹ̀ sásọbora, àwa fẹ́ jọ ọwọ́ òbòkun àdìmúlà tuntun, Hey. ló bá dogun, Kí ló dé? ọ̀rọ̀ ń bígì ọba dòwe, Ah. ó di sọ atayanyan, Yán pẹ́pẹ́ yán scatter. pẹ́pẹ́ skátàskátà, Èmi náà wí. ó di tìpẹ́ tìrántìrán dán, Ah. ọmọ ọba márùnlélógójì ló jáde tí wọ́n kójú òṣùwọ̀n dáadáa, 45 tí ọmọ wọ́n ọba. yẹ lóyè tádé yẹ lórí. Okay. Àkàndá ẹni tí yọ sọ̀jì òní sojú ń tì mí, ojúgun tí òṣùwọ̀n ní gbá bí aṣọ, Go on. apá tí òṣùwọ̀n ní gbá bí agbádá, kò sẹ́ni tí nǹkan rí òwò, Bó ti rí nù. orí burúkú léèyàn kì í bá ní í dùn, Ọlọ́run má jẹ́ àmì. ipò ọwọ́ òbòkun ju bẹ́ẹ̀ lọ, Nà. ọkọjá kínní ń bẹ níbẹ̀, Ọwọ́ ẹkùn. ọkọjá ilé sanmi dòjòyè lọ, Ẹkùn ọmọ ẹkùn. gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọba, bí ò tiẹ̀ já máa yàn Kékeré lọ́wọ́, gbìyànjú á àti- díràgì ẹ̀ débì kan, Okay. ẹbí ọ̀kan sáárá sí ni, pàákù sí ọmọ Mẹ́lẹ̀ náà àgbẹ̀, twice. ṣé wọ́n ní bọ́ bá rú ni lójú ilẹ̀ lábílẹ̀ rè, Ẹgbẹ́ fàjọlẹ̀. nígbà tó rú wọn lójú, Okay. ilé ẹjọ́ wọn gbà lọ, ẹ má sì mí gbọ́ o, ìdílé tọkàn ò nira o, Okay. ipò ọwọ́ òbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà kò lẹ́jọ́ náà, ó ti nílànà àti ètò àtọ̀, ìdílé mẹ́rin péré ní ìjọba, Okay. according to the declaration made under section 4 bracket 2 of the Chiefs Law 1957 of the customary law regulating the selection to the OWA of Ìjẹ̀ṣà chieftaincy, Okay. ilé ìbíládù, Bíládù. ilé ìbílágbayọ̀, ilé ìbíláyè arére Okay. àti ilé ìbílárọ̀ olóodò, Mẹ́rẹ̀ẹ̀rin. mẹ́wàá làwọn afọbajẹ, Sáwò. ọba ńlá, Àkọ́kọ́. ògbóni, Ẹ̀kejì. ọ̀dọ́lé, Ẹ̀kẹta. rísàwẹ̀, Ẹ̀kẹrin. lẹ́jọ̀ká, Ẹ̀k- lọ́rọ̀, lọ́sìkẹfà. ọba odò, Ìkeje. sàlọ́rọ̀, Ẹ̀kẹjọ. lẹ́jọ̀fẹ̀, Ẹ̀kẹsàn. pẹ̀lú àràpàtà ìlú Iléṣà, lọ́sìkẹwàá. ọ̀rọ̀ ń wọ̀ wá níyàn nínú, Ẹ̀. ikú tó ti lójú òpó ni, Ẹ̀. àrísísá rẹ̀ ò lè ní kọ́nù ńkọ́họ, Kò yóò dógùn. ṣùgbọ́n Ẹ̀. kí ló gbé wọn lọ sílé ẹjọ́, Question mark. nígbà tá a ti ní òníyàn nínú, Ẹ̀. ilé ìbílárọ̀ lọ́kàn láti jẹ ọwọ́ òbòkun àdìmúlà tuntun, Okay. ṣùgbọ́n Ẹ̀. ìdí igi méjì ni wọ́n, Ọ̀fọ́kùtù àti Ajímọ̀kọ̀ royal families. Ọ̀fọ́kùtù ló wá gbé Ajímọ̀kọ̀ ilé ẹjọ́, wọ́n ní ìrẹ́jẹ ní fẹ́gbẹ́, Okay. ẹnìkan kì í jẹ kélẹ̀ ọ̀fẹ́, ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ, kí òsì ó fún ọ̀tún, Kán fúnra níbi wọn wọn jẹ. bá fúnra wọn jẹ, ọwọ́ ń dọ́wọ́ lóró Ó nù, ti rí nù. wọ́n ní ẹbí Ajímọ̀kọ̀ tó ti yí orúkọ tiwọn sí Ashraf, wọ́n ti jẹ ọwọ́ òbòkun lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n sì ti jẹ adelé lẹ́ẹ̀kan, ṣùgbọ́n àwọn Ọ̀fọ́kùtù royal family ẹ̀ẹ̀kan péré làwọn jẹ ọwọ́ òbòkun rí, fún ìdí èyí kò yẹ kí Ajímọ̀kọ̀ Ashraf ọfà ọmọ oyè kalẹ̀, ṣùgbọ́n gbà tí wọn ò ti gbọ́ràn tí wọ́n ti fọ ọmọ oyè kalẹ̀, tí àwọn sì rí pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ dọwọ́rú lábẹ́ gómìnà Démọ́lá Adélékè, àwọn ò sì fẹ́ kí wàhálà àti rògbòdìyàn kankan ṣẹlẹ̀ nítorí ọ̀rọ̀ oyè ọba jíjẹ, torí ẹ̀ làwọn sì gbalé ẹjọ́ lọ, ìdí ni pé oníkèélà kì bá ní gbọ́rọ̀ lálẹ́ fọ̀rọ̀ lọ, bóògùn bá jí wọn àfọ̀rọ̀ ẹnu tí wọ́n ládó, gbogbo ọ̀rọ̀ tí bá ń dá kèrègbè odò ni ó ti fún ilé ẹjọ́ nìkan sọ ló lè yanjú ọ̀rọ̀ tí ń bẹ
bẹ́ńlẹ̀ yìí ilé ẹjọ́ wá gbé ìgbésẹ̀ akin ìyẹn ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí Iléṣà lábẹ́ adájọ́ àgbà honourable justice Adéríbigbé wọ́n ní kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sún sẹ́yìn kí wọ́n má sì gbé ìgbésẹ̀ láti fi ẹnikẹ́ni sórí àpèrè ọwọ́ òbòkun àdìmúlà tilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n ní kí ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Iléṣà kí wọ́n má ìgbìyànjú àti dá sí kí Ọ̀ṣun State Commissioner for Local Government and Chieftaincy Affairs pẹ̀lú Attorney General and Commissioner for Justice kí wọ́n rìn jìnnà sẹ́yìn kí gbogbo wọn má gbìyànjú láti nominate kí wọ́n má select kí wọ́n má elect tàbí appoint débi tí wọ́n present tàbí install ọmọọba Clement Adéṣuyè Ashraf tàbí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ọwọ́ òbòkun àdìmúlà tuntun for now títí tí ìgbẹ́jọ́ yóò fi wáyé lórí ẹ̀ lọ́jọ́ 14 oṣù kínní ọdún 2025 ọ̀fọ́kùtù ní Ashraf royal family wọ́n ti jẹ ọwọ́ òbòkun lẹ́ẹ̀mejì lásìkò tí àpèrè ọwọ́ òbòkun ṣí sílẹ̀ àkọ́kọ́ lọ́dún 1896 àti lọ́dún 1942 lásìkò tọkàn Bílárò Olúodò ruling house bákan náà nílé ẹjọ́ pàṣẹ níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ò gbọ́dọ̀ gba mílíọ̀nù 10 náírà owó fọ́ọ̀mù oyè lọ́wọ́ ẹnikẹ́ni court restrain Ọ̀ṣun state government from imposing 10 million naira application forms on OWA chieftaincy candidates and on incidental matter ẹ̀mẹ́ wá ní ṣé gómìnà ní ọ̀nà ni àbí kọmíṣánná bóyá local government fi 1 million naira mọ́ kó jẹ́ 11 million eléyìí kó lè jẹ́ èrè tiwọn ní ṣe bí àpò ìlú ló yẹ kó wà ní fún iṣẹ́ ìdàgbàsókè nínú ìlú because that is a massive amount bí wọ́n ṣe ní 35 làwọn tó fìfẹ́ hàn tẹ́lẹ̀ o times 10 million naira is equal to 350 million naira ìlú Iléṣà ló yẹ ká náró owó bẹ́ẹ̀ sí kò sí ní tó yẹ kó máa lọ sápò ìjọba nù ẹ̀ ohun tí yóò ṣe àwọn ọ̀dọ́ ìlú lóore because as far as I'm concerned gbogbo ẹni tí ń díje ló lè afford 10 million naira kílọ̀ kọ̀ọ̀kan nínú wọn ti ṣe sí Iléṣà tẹ́lẹ̀ o gẹ́gẹ́ bí ọmọ ọba táwọn ọ̀dọ́ àtẹ̀yìn ìlú Iléṣà ń jàǹfààní ẹ̀ wẹ́ẹ̀ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ akíbo ní sọ wà á débi egun ìwọ̀n níta pẹ́pẹ́ sí gbèjà yẹn mọ́ bọ̀tì ètò bẹ́ẹ̀nù bí ní ká fi ṣe o orí lọ́ba o ẹni ọba nírun ẹ̀ lórí ní débẹ̀ Olódùmarè ọ̀yàn ọwọ́ òbòkun àdìmúlà tuntun fún wa n ó kéde ọ̀rọ̀ mi bá kọ̀ ẹ mọ̀ mí mo tó lè fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 ìlú Iléṣà ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o.